A kú dédé àkókò yìí. Ìròyìn àjáàbalẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Zambatis Radio TV, ìkànnì tá a ti mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kejìléníogún oṣù kẹrin ọdún 2025, léyìí tó bọ́ sí ọjọ́ Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá, ilé a máa ṣẹ́gun ọ̀tá, òde a máa ṣẹ́gun amúniṣe ní àfàìmọ́niṣe ni. A máa ṣẹ́gun elénìní àti onílara ìjẹ́ ìmú wa ò ní bọ́ síbi tó máa kan débi pé yóò bọ̀ ibi tó máa tún rí rádaràda àbí bálabàla. Àbídèmí Yusuf yín náà rí èmi lọ́mọ sọ̀kùrọ̀ gbogbo wọn lé ọmọ nípò àlélu ọmọ létí ìjọba. Èmi lọ́mọ yán ọ̀bọ́kà rẹ̀ yan abàrà funfun ọkà abàrà mẹ́nijọ́jọ́. Ẹ jẹ́ ń kó ròyìn ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá ń kàn ní Zambatis pé a máa gbé yín lébi àníjà yín bọ́lẹ̀. Kájà yín bẹ́tà ká mọ̀ sọ di létà ìbẹ́ tí mo kọ́ a máa tẹ̀ ẹ́ sí yín létí àníjó tẹ̀tì. Ebi torí tí ń la fífi ìdí tí àgbẹ̀ sójú pọ̀nà kí tí yín má bàa dé sí gbogbo tí ń lọ. Ẹ jẹ́ ń kó báyìí lórí ọ̀rọ̀ Póòpù. Wọ́n ní agbègbè Róòmù nílẹ̀ Ìtàló má ṣe bẹ́ẹ̀ ó kan bóńbómú láyà àná nígbà tí wọ́n kéde wípé olórí ìjọ àgbáyé ìyẹn Póòpù bàbá jáde láyé ní ẹni ọdún méjìdínláàádọ́rùn-ún ìyẹn 88 years of age. Léyìí tí wọ́n ní wọ́n pa ọjà, wọ́n pa ọ̀nà, wọ́n pa gbogbo ìlọbíbọ̀ àwọn ọkọ̀ àbí èèyàn ní agbègbè orílẹ̀-èdè Ìtàló fún olóògbé Pope eléyìí tí ó jáde láyé. Wọ́n ní tá a bá wo Pope ìyẹn Pope Francis, wọ́n ní bàbá yìí ló jẹ́ wípé ọmọ bíbí orílẹ̀-èdè àwọn agbègbè Amẹ́ríkà ìyẹn South America ni. Kódà wọ́n ní kò láríyànjiyàn nù Argentina ni bàbá, léyìí tí wọ́n ní ó ti ṣe bẹ́ẹ̀ jáde ní ayé ń bẹ̀. Wọ́n ní wọ́n ti gbé láńlẹ́dì kan kọ́lọ́hún ó ṣe àánú ni. Ọwọ́ ti tẹ ìsìnkú láńlẹ́dì kan, léyìí tí wọ́n ní ìyà tí láńlẹ́dì yìí jẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ní í ṣe òun o. Bí ọba ṣe tẹ́nẹ́ǹtì ayálégbé eléyìí tó tọwọ́ ẹ̀ bọ́nú sọ̀sọ̀ wàhálà tára bídẹ̀ fẹsẹ̀fẹ́ o. Wọ́n ní ọmọ bíi mẹ́rin ni wọ́n wà nínú ilé, léyìí tí wọ́n ní tẹ́nẹ́ǹtì tí láńlẹ́dì gbà nínú ilé ó kó àwọn ọmọ ọlọ́mọ, wọ́n ló kó wọn lọ. Ìyẹn ní ìpínlẹ̀ Delta gangan ní ìjọba ìbílẹ̀ Aniocha South Local Government ní ìpínlẹ̀ Delta. Wọ́n lélẹ̀ tí wọ́n ní àyà ọjọ́ Sunday àyà àjẹta ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ wípé wọ́n ti kó àwọn ọmọ mẹ́rin lọ Ebube and Miracle, léyìí tí wọ́n ní àwọn kan tó ń jẹ́ Chimanda àti Excel, léyìí tí wọ́n ní wọ́n ti jí wọn kó lọ láti ọwọ́ tẹ́nẹ̀ǹtì kan tó gbalé lọ́wọ́ láńlọ́ọ̀dù tí wọ́n dẹ̀ ti lọ gbé láńlẹ́dì ìyẹn lápá abẹ́pẹ́. Bí a bá ti mẹ́yìn ẹ sọ bí tẹ́nẹ̀ǹtì yín tó jí ọmọ, ẹ sọ bí tí ọ wà lápá abẹ́. Wọ́n ní ìfẹ̀hónúhàn ti gba ìpínlẹ̀ Plateau kankan látòkè délẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Plateau lójú ọ̀nà wípé ikú lọ́tún ikú lósì káwọn agbénipa máa wọlé máa kó àwọn èèyàn máa pa àwọn èèyàn mọ́lé máa sọ wọn dúkìá máa sọ ó ti tó gẹ̀ o. Àwọn dúkìá àwọn ò ní ààbò ká tó sọ pé àwọn ẹ̀mí àwọn táwọn ń gbé ìpínlẹ̀ Plateau ní gbogbo Jos. Wọ́n lélẹ̀ ló mọ ọkùnrin àtobìnrin, ọmọdé àgbà, onílé àti àlejò. Wọ́n ní èèyàn gíga àti kúkúrú, dúdú pẹ̀lú pupa, kálukú fán títì tí wọ́n dẹ̀ ń ṣe ìfẹ̀hónúhàn ilé tó ń lọ wọ́ọ́rọ́wọ́ pẹ̀tọ́ àfẹ́ mọ́sẹ̀ àìní ètò ààbò tó péye ní ìpínlẹ̀ Jos Plateau ní Jos àfẹ́mọ́ lápá bẹ̀. Bàbá Ahmed ti ṣe ìkìlọ̀ ńlá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìdìbò tí ń bọ̀ ní ọdún 2027 ààrẹ ṣe fẹ́ gbọ́ tẹ́ ẹ bá lọ rí ìjì ẹ̀ tẹ́ ẹ gbìyànjú àti rí ìjì ẹ̀ pé kó fi lè jẹ́ fífọ́ tiyín tí ó fi sọ́dọ̀ yín. Àjẹpẹ́ ti fẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn, ilé tẹ́ máa pín sí ọ̀nà méjì tí ó dẹ̀ ní sí kíni tí ò ní sí àtúnṣe àbí solution. Gẹ́gẹ́ bí bàbá Ahmed ṣe ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dẹ̀ ń kí ààrẹ nílò pé ẹ má rig election, ẹ jẹ́ kí èsì táwọn ọmọ Nàìjíríà bá ṣe dì náà ni ẹ jẹ́ kí wọ́n kà á. Olùbánidámọ̀ràn pàtàkì lára àwọn olùbánidámọ̀ràn ilé tí gómìnà ìpínlẹ̀ Delta ń lò tá a bá ń sọ̀rọ̀ nípa Sìmítẹ̀ Bello. Wọ́n ní arábìnrin iná wọn mọ̀ ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó kú o. Wọ́n ní ara àwọn kan gbòógì olùbánidámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Delta Sìmítẹ̀ Bello
wọ́n lóun ni wọ́n ní ọmọ ti gbèkúrú lọ́wọ́ ẹbọra léyìí tí wọ́n ní wọ́n fura sí pé májèlé ni arábìnrin jẹ. wọ́n ní ṣe wàá fẹ́ gbọ́, wọ́n ní kò ṣe lórí ọkọ ẹ̀ torí pé ọwọ́ ìsìnkú àwọn ọlọ́pàá gan ti tẹ ọkọ ẹ̀ pé kó wá wí tẹnu ẹ̀ o, kí ló mọ̀ nínú ikú ìyàwó ẹ̀, àbí ẹni orí ò fọ́ tí ẹ̀jẹ̀ ò dùn tó dẹ̀ kànṣẹ̀ kan náà tó ṣubú lulẹ̀. Definitely ejò èèyàn ó ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ nú lápá ibi bẹ́ẹ̀. tó ní ilé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tá a mọ̀ sí Government House tó ń bẹ ní Aso Rock, wọ́n ní ó dàbí èyí pé bàbá gan ti fẹ́ ṣe sólà. wọ́n ní wọ́n fẹ́ ṣe sólà sí iléeṣẹ́ ààrẹ torí pé owó náà tí bàbá ń san, wọ́n ní owó náà tí wọ́n ń san sí iléeṣẹ́ ààrẹ ó ti pọ̀ jù o. wọ́n lówó náà ti ní agbára. ìdí rèé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi kọ àwọn kankan báwọn kankan pẹ̀tọ́ 10 billion naira àwọn ó yà á sọ́tọ̀ 10 billion láti fi install solar sí iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣé ẹ fẹ́ gbọ́, wọ́n ní àwọn tí ó rọ́pò pope eléyìí tó kù olórí ẹ̀sìn, wọ́n ní Pope Francis, wọ́n ní wọ́n mọ̀ tí ń fi mú fínlẹ̀ àwọn èèyàn tí ń wò wípé dàbí pé ibi ni ibẹ̀ ni ọ̀hún ni. wọ́n nítorí àǹfààní ń bẹ fún ará ilẹ̀ adúláwọ̀ náà láti jẹ́ pope o. wọ́n ní kódà 2 Africans ọmọ ilẹ̀ adúláwọ̀ méjì làǹfààní ń bẹ fún, 2 Americans ọmọ ilẹ̀ Amẹ́ríkà méjì, wọ́n ní ọmọ ilẹ̀ Ìtàló 4 ìyẹn 4 Italians, wọ́n ní 15 Cardinals, wọ́n ní gbogbo àwọn wọ̀nyí wọ́n ní àǹfààní láti rọ́pò pope eléyìí tó jáde láyé láìpẹ́ láì jìnnà yìí lápá ibi ibẹ̀. ẹ jẹ́ continuity yẹn máa lọ bẹ́ẹ̀ torí ń gbọ́dọ̀ sọnù. ẹ ti mọ̀ mí ẹ mọ̀ ṣe mí pé gbé mi débẹ̀ ìjọba mọ́jà wa bọ́lẹ̀ jáwa bẹ́tà wọ́n sọ ọ́ di létà gangan ni. ẹ dẹ̀ ti mọ̀ pé dẹ́nẹ́tà ìdẹ́ni kí n tẹ̀ ẹ́ sí yín létí kí n má jù ú tẹ̀tì, ìyẹn ní apá ibi bẹ́ẹ̀. Lizzy Anjorin ti sọ̀rọ̀, ó ti fa ọ̀rọ̀ kò mú òkun àná àwọn kan ní irọ́ nípa ìgbéyàwó ọmọ Ìyábọ̀ Òjó eléyìí tó wáyé láàrin òpin ọ̀sẹ̀ tó lọ yìí. wọ́n ní Lizzy Anjorin ṣe mọ̀ pé ọ̀tọ̀ òun ọ̀gbẹ́wò òun àti Ìyábọ̀ Òjó tó jẹ́ ìyá ìyàwó. wọ́n ní Lizzy Anjorin bá lọ wo fọ́nrán fídíò ìgbéyàwó ti ọmọ Ìyábọ̀ Òjó tó ṣẹ̀ṣẹ̀ ṣe, wọ́n ló ní eléyìí kẹ̀ wedding kọ́ lélẹ̀, wedding eléyìí ò pariwo wàá wo wedding òun gbò òun ṣe wedding ní ọdún 2020 pé kíni ayé gbọ́ ọ̀rọ̀ mọ́ gbolẹ̀ mẹ́tìtì. wọ́n ní fọ́nrán fídíò ti wedding tiẹ̀ náà lọ́wọ́ àwọn èèyàn bá kẹ́fín ẹ̀ pé èbí wedding tẹ́ ń sọ pé kò ṣeé fi wé ti ọmọ Ìyábọ̀ Òjó rèé, tẹ́ ń pé ọmọ Ìyábọ̀ Òjó àti Ìyábọ̀ Òjó wọ́n kọ́pì yín ni, wọ́n wo àwòkọ́ṣe yín ni. wọ́n ní ṣé wedding yìí tẹ́yìn sí tó dàbí ọdún ayẹyẹ ìparí ọdún end of year party lẹ́yìn pé wedding lẹ́gbẹ̀ẹ́ ti Priscilla ìyẹn JP 2025 léyìí tó milẹ̀ tó milé tó mi oko tó mi jù tó mi gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. ẹ wo Lizzy àbíká ń pè yín ẹ gbà fọ́gà yín. wọ́n ní ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí Lizzy lórí ẹ̀rọ ayélujára bí ajere eléyìí tí ń jẹ owó lápá bẹ̀ ohun gangan nìyẹn o. ẹ jẹ́ mọ́ sọ fún yín báyìí pé ìròyìn ajá àbálẹ̀ àní kò lè tán ó kì í síbẹ̀ lápá ibi ibẹ̀. wọ́n láwọn ọ̀dọ́ ti fárígá, àwọn ọ̀dọ́ Zaki Biam ní ìpínlẹ̀ Benue. wọ́n ní lórí wípé kíni gómìnà rán àwọn délígéètì kan lọ bá wọn pé tọ̀ mọ̀ nǹkan ẹ ní sùúrù lórí ètò ààbò tó mẹ́ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ ti fárígá pé ta lẹ rán wá, àtẹ̀ǹtẹ̀ rán wá àtẹ̀ǹtẹ̀ rán yín àfẹ́rí kankan o. wọ́n láwọn ọ̀dọ́ lé gbogbo àwọn tí gómìnà ìpínlẹ̀ Benue tí wọ́n rán lọ sí agbègbè Zaki Biam. wọ́n ní wọ́n lé wọn àwọn Fúlàní bòròró wọ́n ti fẹ́ẹ̀ pa wá tán, ẹ̀ṣẹ̀ṣẹ̀ rán èèyàn kékeré ọ̀dà kí lẹ́ni ẹni ìwá ṣe nísìn fún kẹ́ni àti kẹ́ni ẹ tètè bìlà ojú táwọn dì táwọn bá ilà tẹ wà ń bí ilẹ̀ yóò ga jù yín lọ. àwọn arábí náà bá yà fi ẹsẹ̀ fẹ́ lápá ibi bẹ́ẹ̀. tó T.Y. Danjuma ó ti sọ fún àwọn ọmọ Nàìjíríà wípé ṣe fẹ́ gbọ́ ẹ̀yin ni kẹ́ ẹ dáàbò bora yín o, ẹ̀yin ni kẹ́ ẹ dáàbò bora yín, gbogbo ẹ̀kọ́ ni ìjọba máa ṣe ìjọba ó dáàbò bò wá. nígbà tí èèyàn bíi mílíọ̀nù
tí bá ń pe ẹyọ ẹnìkan àbẹ́ẹ̀ ti gbàgbé kó tiẹ̀ mọ́ jẹ́ nìkan gan àti ìgbìmọ̀ ìṣàkóso ìjọba mélòó náà fẹ́ jẹ́ lápapọ̀ tó aráàlú láti wá pa wọn wá dáàbò bo yín ṣe é mọ̀ pé ìtara ẹni jẹ ni ẹ̀yin ni kẹ́ ẹ káṣára gírí kẹ́ ẹ mọ tẹ́ ẹ̀ ń ṣe kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ pìpì ẹ̀ lẹ̀ torí ìjọ ogun ó bá yà dé lápá ibi bẹ́ẹ̀. Ẹ wo ìròyìn ajá balẹ̀ ní jù báyìí lọ fún títí òní kódò púpọ̀ ọlọ́run bá ní fún ni alẹ́ ìdání yóò ti ní ẹ̀bà àwọn orúkọ mi ò yí padà Abídèmí Yusuf yìí náà rí èmi lọ́mọ sọ̀pọ̀lọ̀ kó gbóhùn lé ọmọ nípa lílu ọmọ létí ìjọba ọmọ yẹn ọ̀bọ kárẹ̀ yẹn abara fúnfọ́ ọ̀ká abara méjọ. Ẹ jẹ́ máa lo àmọ́ tó rẹ bá ń lọ kàn ní YouTube ẹ̀ kàtẹ́ Samfatis Edu TV ẹ̀ subscribe ẹ̀ like ẹ̀ share ẹ̀ comment ẹ̀ jẹ́ àjọ wà pọ̀ rò pọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àti ẹ̀yin náà lápá abẹ́hùn. Máa já àjíà máa mi aláṣẹ àtolùdarí Samfatis Radio TV tí ń bẹ ní UK Ireland ẹ̀já sí dáadáa nù ayé ọ̀dàbọ̀.